شيخ يرى بحكمة وترسخ قم فعز خير المواعظ وعزك يرجو منك الناس يا ذا البربخ لفوك متى نويت تكلما ينجيك ربك دائما من مسلخ نعم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم. ẹnu ṣẹ́jú tí wọ́n bá fi bá wa sọ̀rọ̀ kí farabalẹ̀ ó wà náà lánìdí. ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم. صدق الله العظيم. الله أكبر. الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. عافاكم الله الكريم. àwọn bàbá wa làjẹ́ àgbà wọ́n kí bàbá wa ìmáàmù àgbà nímọ̀lẹ́. أدام الله حياتهم. àwọn bàbá wa làjẹ́ àgbà أدام الله حياة شيخنا. آمين يا رب. wọ́n kí àwọn bàbá wa àgbà nímọ̀lẹ́. حفظه الله ورعاه. bàbá wọn lè kú wájú. àwọn bàbá ń kí bàbá wa ní Gàmbàrí. حفظهم الله. àwọn bàbá ń kí bàbá wa àgbà Ajánásì. حفظهم الله. àwọn bàbá ń kí bàbá wa àfà Arábàná. àmín. wọ́n ń kí bàbá wa àgbà mufti gbogbo tí ń jẹ́ Sufi pátápátá. bàbá wa Jara. bàbá wa Mọ̀lánà Grand Kadi retired. bàbá wa Mọ̀lánà Abdulmuttalib kí a má bínú bá bàbá ṣe pè wọ́n nù. حفظه الله. bàbá wa chairman Mukef. àwọn bàbá ń kí my lord bàbá wa àfà wa bàbá Justice Harun. حفظه الله ورعاه. bàbá wa àfà wa my lord Justice Gere. حفظه الله. wọ́n ń kí àfà àgbà المدير والمؤسس. alhamdulillah. alhamdulillah. àfa àwọn àgbà tí wọ́n ń bẹ láàrin àwọn àgbà sọ́dọ̀
wọ́n sì ń rí méjèèjì ṣe ọ̀kan ò pa kan lọ́wọ́ ọ̀kan ò dí kan lọ́wọ́ àáfàá wa àgbà Sheikh Dr. Al-Imam Abdulkadir As-Salmani àáfàá ọba Asọlágbẹrú Hafidhahullahu wa ra'ah. Hafidhakumullahu wa ra'ah. Àmín. Bàbá ń kí gbogbo ẹ̀yin àáfàá wa kíní tí mo dàbí tí bàbá chairman Ansar Islam wà ń jòkó bàbá Fágbèmí wà ń jòkó gbogbo ń ta wá wí yìí lábẹ́ àwọn ìlú la wà kí bàbá wa rẹ. Sheikhu Allahu ya'simuka àti bàbá wa ní minallah. Fúlàní bẹ́ẹ̀ náà la kí bàbá wa Jíkòbí gbogbo ẹ̀yin àáfàá wa ẹ dákun ẹ bá mi gbà bẹ́ẹ̀ bá ń gbà bẹ́ẹ̀. Anabi Muhammad Sallallahu ala Muhammadin. òun ló wí mo fẹ́ kó pọ̀ pé man bada'akum bil kalami qabla salam fala tujibu. Sallallahu alayhi wa sallam. ẹni ó jálù yín tọkàn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ò kí yín la tujibu bó tilẹ̀ wù kó tó ẹ má dá lóhùn. gbogbo ẹ̀yin ìyá wa kí yín asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. Wa alaykumus salam wa rahmatullahi wa barakatuh. ìjókòó yìí ọ̀rọ̀ ti sọ̀rẹ́ ọ̀rẹ́ sọ̀rẹ́. Allahu akbar. ẹ̀rù ọlọ́run tí ọlọ́run fi ààyè yìí ta lọ́rẹ náà lọ́wọ́ à ń jòkó yàrá Haja Musliha Mufliha yes Haja Mufliha Muhammad Kamaluddin ẹ kú iṣẹ́ ẹ kú oríire tọ́lọ̀ ní ẹ ṣe. Allahu akbar. bá a ṣe jòkó lè rìn Now. kò ní wọnú tàn pé àwọn kan tí ń bọ́ síyàn lẹ́mìí ń jòkó yìí pọ̀. alákọ̀ọ́kọ́ ọmọ kan rèé níyà rẹ̀ ò sí máa ní wá ń kóyà rẹ̀ jáde yìí. ọmọ kan náà ló sì gbé gbogbo òwe ilé ìwé ilẹ̀ ìyá tó bí i látọjú ayé rẹ̀ lọ́tàá mọ́ lérí. ọ̀wá ní ṣe dáadáa lójú rẹ̀ kò tún ní ṣe dáadáa lẹ́yìn ìyẹ́ àbí bàbẹ́ ẹ̀. ọpẹ́ pọ̀ à ń bá yín dáa ọlọ́run kọ́mọ̀jọ pẹ́ ní òdì bàjẹ́. Àmín. àfa Abdulrasheed. Afakumul mu'afi. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. gbogbo ọ̀rọ̀ tá a kọ́ lẹ́nu alájà Mufliha yìí àwọn kan ṣiṣẹ́ rẹ̀. Allah. ìyá tó bí wọn ló ṣe é. wọ́n wá ṣe déédéé pẹ̀lú àníyàn dáadáa bàbá. ṣé bó tilẹ̀ wù kí bàbá ó tó bí ìyá ọba dá ọlọ́wọ́n ọmọ dá ìyá kálukú bájà lára ọmọ ẹ̀. ولقد كتبنا في الزبور من بعد الذكر ọlọ́wọ́n ọ̀yọ́dẹ ẹ̀sán fẹ́nìkan. أن الأرض يرثها عبادي الصالحون. wàlí ọlọ́run ní àfáàní bàbá kínní kan bó bá ti níyàwó tó pọ̀ bí ìyá kálukú bá ṣe rí ní ọmọ hàn lára ọmọ kálukú. ìyá wa Ummul Khairi alátẹ̀dé alárápé tọ̀. ìyá wa alárápé tí wọ́n jáde lára wọn yìí ìyá àlùbáríkà nìyá náà. أن الأرض يرثها عبادي الصالحون. أن الأرض يرثها عبادي الصالحون. wọ́n sì fara yí lára àwọn àlàjì àgbà. púpọ̀ kódà wọ́n bá bàbá jẹun àbí bẹ́ẹ̀ kọ́.
tó sì yéèyàn dáadáa nípa bàbá ni pé kódà bí yẹn bá lọ́mọ burú ó le púpọ̀ bọ́mọ bá le tání lágbájá kò jẹ́ agbádùn nítorí wọn pé síbẹ̀ náà ló sì ṣe tí yẹn bá kọ̀ǹfàmù lọ́dọ̀ èèyàn kíní èèyàn kejì the next thing táwọn bàbá òwì ni pé ṣéhù ó kàkọ́ kọ́ńjẹ rẹ̀ pọ̀ mọ́ tiwa. bó bá jẹun níwájú bàbá lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta kọ́ mọ́ lọ kò tún lè mọ́. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. ara karama bàbá tá a mọ̀ nù àmọ́ du àjẹkù ni wọn ò tiẹ̀ jàjẹkù wọ́n jẹun direct pẹ̀lú bàbá. gbogbo àwọn nǹkan yìí àṣepamọ́ ìyá lọ́wọ́ àtòrò sára yìí. ọ̀wá jà wọn nìkan wọn ò tún wá múmú tọ́kan. orí bó ṣe rí yìí nísìnyí àwọn ẹ̀gbọ́n mi ọ̀ wá dòdò pé wá lówó mọ̀jà kòtò mọ̀jà gẹ́gẹ́lé à ń jẹ lábẹ́ ní ní ṣokùnfà pẹ́ ni ọlọ́run yọ lágboolé kan tọ́wọ́ fẹ́ da gbogbo ilé wọn owó tó fẹ́ tún kọ́ tọkàn wàá pé má mú tèmi mọ́ kọ́lọ̀ ń bá ràn yàn sí ọ tó ní ọ́kánì rẹ̀ ó sùn lẹ́lẹ̀. òjò ọ̀pọ̀ ọmọ bẹ́ẹ̀ òró tún pa ọ́. áríkà ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀gbọ́n ṣáájú tẹ́lọ̀hún òjì ẹ̀sùn lẹ́lẹ̀ tẹ́ rí i pé oore gbogbo yín ni. ولقد كتبنا في الزبور ó ti di àdéhùn ni a ti ṣàdéhùn rẹ̀ a ti kọ́. من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. àwọn ẹni ire ní ọmọ jogún rẹ̀ tí mo fẹ́ mú bẹ̀rù ni pé ní gbogbo ẹni tí ń bẹ láyé lónìí kó ṣe dáadáa kalẹ̀ kọ́mọ rẹ̀ ó jẹ́ lẹ́yìn ẹ̀. ó di number 1. 2. èsè tí wọ́n sọ ọkọ̀ yìí lórúkọ ìyá tó bí wọn ṣàṣe bẹ́ẹ̀. ayédáyé ń bolo ti rí. sáwò. ó wá kọ́ mọ́sáàsì kalẹ̀ kí ni òjòjú ilẹ̀ fọlọ́hún tó tún sọ lórúkọ ìyá rẹ̀ kò sí nǹkan kan. orí pẹ́ nìkan lọ́ọ́ bá Nabi Muhammad. sallallahu ala Muhammadin. àwọn òbí òun ló ti kú yìí. wa ma birruhuma ba'da wafatihima. ìwọ ló ní birrul walidaini salaf. bóbi ẹni ká ṣe dáadáa sóbi ẹni àárọ̀ ni wà má birruhuma ba'da wafatihima bí wọn ò bá wá sí mọ́ dáadáa wo lókùn téèyàn lè ṣe. inna fi hadha labalagan liqaumin abidina. inna fi hadha labalagan liqaumin abidina. Ànábì ní addu'a lahuma ṣàdúà fún wọn. èèyàn gbọ́dọ̀ yóò débi kó gbàgbé òbí tó bí wá kí n tún ni. wa infadhu wasiyatihima. àsọ̀lẹ̀ wọn sọ. wa ikramu wa sadiqihima. ikramu sadiqihima sọ àwọn tí. ikramu sadiqihima. kó o sì ṣe sàárà fún. ara sàárà lélẹ́yìí. ọlọ́run ó mú ládàá rẹ̀ báyà tó bí. àmín. ẹ dákun ẹ ṣe àmín. àmín ya rabbi. ẹlẹ́ẹ̀kẹta. akramakumullah. inna fi hadha. àfọ̀bìnrin sí. náà. ó di méjì báyìí tí mo rí. mọ́ọ̀lù àbí plaza ni alájà fẹ́ fìyà yín kọ́ bí làbárì tá a gbọ́. wọ́n wá ń bá chairman management committee mọ́sálásí yìí sọ̀rọ̀ pé wọ́n lè sọ pé bẹ́ẹ̀ bá ti déyà yín ẹ̀ rí sáfù. wọ́n bá ti dáṣẹ̀ wọ̀yà yín wọ́n kàn ráwọn èèyàn tí wọ́n ó tò sáfù ni sáfù bò ó. wọ́n bá tún wọ̀yà yín wọ́n ó rí sáfù àjẹpọ̀lọ́ wọn ò fẹ́ lòyà yín fún. bẹ́ẹ̀ ni bàbá wa Chief Ọládìméjì wí. bàbá rán mi lọ Gbàjà lọ ṣe wọ̀límà sàṣìlámì kan bàbá wọn wá wà ń jòkólẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ wọ́n wá gba microphone sẹ́ mọ̀ wọ́n ní àfẹ́ fi àlìyíkí mọ̀ ń kọ́lé ìwé. iléeṣẹ́ ni mo fẹ́ fi dálẹ̀ kódà àwọn ti gbàwọn èbó tí ó ṣe é wá láti ìlú èbó wọ́n ti sọ̀kalẹ̀ sẹ́kọ̀ọ́ fún àwọn bá tún lọ àwọn làálàá pé níyà yín èèmọ̀ ṣe iléeṣẹ́. ilé ìtọ́lọ́hún mọ̀ níyà yín lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta àwọn bá fún wọn lówó kí wọ́n padà lọ lú wọn. àwọn ń wo gbọdọ̀ lọ́wọ́ ó gbé gbà. ntọ́lọ́wọ́n kọ́kọ́ ṣe ni pé àwọn ń dáwọ́rà tẹ́ ẹ̀ máa ti wá láti Saudi wọ́n dé síbẹ̀ wọ́n gbà wọ́n lálejò máa gbàlejò
sharul qura'i allati la tudi. Ìlú bú náà ni ègbàlejò, ilé bú ni ègbàlejò. Ẹ wo ilé tí bàbá kọ́, ilé funfun ni. Bàbá òsùn bẹ̀ mọ́júrì, wọ́n fi kalẹ̀ fún gbogbo àlejò ni là ń sì ń gbà. La ilaha illallah. Wọ́n wá gbàlejò àwọn dáwọ́ra ni lọ́dún kìíní ni dípúlọ́mù bẹ̀rẹ̀. Ẹ wo ohun tí Al-Hikmat dà lónìí. Àtẹ̀gàn, àtẹ̀yìn, oore ni Al-Hikmat ń fún gbogbo ayé. Lẹ́yìn náà tún gbé lẹ̀ yìí o. Our own information. Gbogbo ohun tí ń jẹ́ ọ̀rọ̀ Islam pátá mọ́sálásí ló ti pilẹ̀. Skul pilẹ̀ láti mọ́sálásí. Mahakama ilé ẹjọ́ pilẹ̀ nínú mọ́sálásí. Ọ̀rọ̀ security defence mọ́sálásí ló ti pilẹ̀. Health mọ́sálásí ló ti pilẹ̀. Torí ànábì ó jòkó gbogbo nǹkan ni wọ́n mọ̀ kó wá. Ta ló mọ eléyìí mọ̀? That is to say ẹ̀yin gbé níbi tó wúwo. Allahu akbar. Ẹ bá wá gbé níbi tó wúwo. Kí wọ́n á ní bàbàrà mọ́sálásí láwùjọ wa. Ọlọ́run ní fi buyutin. Kiramakullah. في بيوت أذن الله أن ترفع فيها ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال. Al-Qur'an ké kó ṣe gara. في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال. Kálukú náà lọ múra kájà sèǹtì ọ̀dà. Nìkan lọ́nà owó rẹ̀ yìí owó yìí wákìfù ní this is endowment. Níjọ́ tí àyà lantana lulibira àtàtún fi kú mímọ́ tún ìbú tọ́sọ̀kalẹ̀ ní Madina Tọ́lẹ́hà wà ń bẹ̀. Tọ́lẹ́hà. Tọ́lẹ́hà wà ń bẹ̀ ọwọ́ Tọ́lẹ́hà ló sì ní oko làbídùn tó dáa jù níbẹ̀ ìhà. Kọ́dà ànábì wọnú oko rẹ̀ yìí mu ànábì yìí jẹ torí omi inú oko rẹ̀ dùn púpọ̀. Tọ́lẹ́hà wá dìde ọwọ́ bá ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Ó ní wo oko mi yìí wọ́n ló ní my lord justice my lord grand card. في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه Bàbá wa grand card. يسبح له فيها بالغدو والآصال. Tọ́lẹ́hà wá lọ bó ń ṣe Ọlọ́run. صلى الله على محمد. Ó kù ṣẹ́jú díẹ̀. يسبح له فيها بالغدو والآصال. يسبح له فيها بالغدو والآصال. Tọ́lẹ́hà wá bó ń ṣe Ọlọ́run. صلى الله عليه وسلم. Ó ní wà nábì náà ni mo fẹ́ rí fáàsì gbogbo ohun tẹ́ fi ṣe yàyín kò ṣòfò. Àlìjánnà lẹ́ ti bá a. Pẹ̀lú òkú Ọlọ́run ẹ tó jẹ́ nfààní rẹ̀ láyé. Ẹ̀yin lẹ mọ iye millions of naira tẹ́ ẹ ti ná síbí. Mo wọ bẹ̀ ha. Akájẹ́kù kalẹ̀. Akájẹ́kù kalẹ̀. Tọ́lẹ́hà wá bá nábì pé sọ̀rọ̀kọ mi ni kò sí tí mo nífẹ̀ẹ́ sí tó jù ú lọ tí n bá fi ṣe sàárà ńkọ́. Alábì lọ́rọ̀ wọn sàn ọ́ lè sàn. Ó wá ní láti sìn mo fi ilẹ̀ kọ́ máa jẹ́ wákìfù. Kọ́ jẹ́ endowment. Tọ́lẹ́hà wá jáde kúrò lọ́dọ̀ ń ṣe Ọlọ́run. Ó wá lọ́nú oko ọlọ ẹlẹ́kọ̀ọ́ báyàwó ẹ̀ àtọmọ ẹ̀ wọ́n ti lọ́nú oko. Ó wá dúró níta nú oko yín wá ń pe ìyàwó rẹ̀ tó. Wọ́n a ti wà lóko ẹ máa wọlé bọ̀ ó ní ìgbọ́dọ̀ wọ bẹ̀ mọ́. Ó déwọ̀ fún wa àti yọ̀ǹda rẹ̀ fọlọ́run. Ìgbọ́dọ̀ wọ bẹ̀ mọ́ máa bọ̀. Ìyàwó wa ń jáde bó àtàpẹ̀rẹ̀ àtọmọ ẹ̀ nígbà tó déwájú rẹ̀ ó wá wu ẹnu ọmọ rẹ̀ ó ju làbídùn kan sẹ́nu Tọ́lẹ́hà wá tọwọ́ bẹnu ẹ̀ ó wá mú làbídùn jáde ó ní mo ti yọ̀ǹda rẹ̀ fọlọ́run. Ìyàwó ní sọ rántí àwa náà ó ní mo fẹ̀yìn náà kùn má dàla ayọ̀dẹ̀ ẹ wá wo Tọ́lẹ́hà wà nú àwọn al-mubashsharuna bil janna. Iná ni tàwọn ọmọ yín tí wọ́n gbà fún yín pé mọ́mì ogún tá a pín ẹ má fi kọ́ mọ́sálásí àwọn náà dàbí ọmọ àtìyàwó Tọ́lẹ́hà àjọ kìíní. La ilaha illallah. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. Ṣẹ̀wá ní mọ́sálásí yìí wọ́n ti gbé ilé kọ́mítì lọ́wọ́. Ẹlọ́jọ́ sí Abdulateef Alhaji àgbà. Hafidhahullahu wa ra'ahu. Ọ̀dẹ́lẹ̀ kẹrin nísìnyí tí wọ́n gbélé yín lọ́wọ́.
a ṣe lọ sí ti bàbá wa Professor Ajétúmọ̀bí ni èyí náà ni chairman kọmitì náà lẹ́yìn tí bàbá wa Professor Ajétúmọ̀bí làwọn ọmọ wọn dìde wọn kọ àfa wa Soror doctor báyìí la ṣe lọ sí àṣẹ abúlé-yẹmí lọ́nà Ìlọrin West local government àfa wa Fọlọ́nsọ́n chairman ẹ̀ ní imam bẹ̀. lẹ́yìn náà la lọ sí ti àwọn ọmọ bàbá wa Wàlí Ìláyà Lásìrín lọ́jà tuntun ọ̀kan tún rèé gbogbo yín oore ẹni Ọlọ́run bá gbé oore gbọ̀dọ̀ rẹ̀ ó fẹ́ so oore fún ni gbogbo ẹ̀yin kọ́mítì tẹ̀ mú látọ̀dọ̀ Mayola Justice Abdulateef Ọlọ́run oníjọ́rọ̀ yín ó dàrú. àmín. níparí akramakumullah. mọ́sálásí wa yìí àfi tírẹ́tì ẹnìkan. ìbẹ̀ńlẹ̀ fún gbogbo mùsùlùmí ayé kó máa kírun látòní lọ ẹ lè dé yàyí nísìnyí kẹ́ ẹ ní lágbájọ́ jáde yàyí nìkan kẹ́ ẹ ní mọ́. Allahul Karim. báyìí mo lè wá látàdúgbò wa pé mo fẹ́ kírun yóò wọlé ní kálukú kírun. yóò sì gba kíkí. gbogbo mùsùlùmí ẹ má wá pàtì torí kò sóore bí mọ́sálásí ta fílẹ̀ musa ìyá náà tún. musa ìyá náà lákìn láyọ̀ fi máa ń sọ́lá. wọ́n làwọn kan mẹ́wàá àdánù ní mẹ́wẹ̀ẹ̀wá. ìyá òun bìlá mìíràn. ẹni ó ní ìmọ̀ fàkíhùn. muhinu ńlá yóò ṣe àlùmọ́ràtà. ẹni ó ní ìmọ̀ tọmọ kéwú dálíà ní dùrẹ́dì ní fíkíhù ní náhù ní àmàláyùsẹ̀ àlùmọ́ràtà ń kọ́ lẹ́ni lọ́dọ̀ ẹ̀ lọ́ọ́ kéwú gbogbo kéwú tó ké òfò ni. wà ilmu bila amali. ilmu bila amali ẹni ó mọ gbogbo ọmọ àmọ́ tòun ti mọ rẹ̀ náà kò fi ṣiṣẹ́ òfò ni. silahun bila haribi. ẹni ó ní nǹkan ogun lọ́dọ̀ tí òrógun jà olówó lọ́dọ̀ ọ̀rẹ́ òǹna òfò ni. wàrọ̀ ayé ń sọ wá bọ́núrú dàmínà kọ́ ìrìn àìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣẹlẹ̀ wọ́n wá ní ẹ lọ parí ìjà lágbájá nílà káyì púpọ̀ àgbọ̀ pé n tó wí ní dà àmọ́ àgbà. Allahu akbar. àbùkù kan. wà musahabu láàkì. wà musahabu láàkì láàyò kìrà kuranu ta kó kalẹ̀ tẹ́nì kò ké. wà náà kó tó látòrí kápá. mọ́tò tó ra kalẹ̀ tó fi gbé èèyàn tó ń lọ mọ́sálásí no chance lámàkàn gbogbo ògbà. wà masijudu wá sí ọ mọ̀sáyánu láàkì láyò masijudu wá sí o. mọ́sálásí tá a wá gbé kalẹ̀ tẹ́yìn òkìrun bẹ̀ gbogbo mùsùlùmí ẹ lọ mo wí káàkiri ẹ lọ gbogbo mọ́sálásí ilẹ̀ àrèwá nírọ̀lẹ́ báyìí kálukú ọmọ páàkì mọ́tò ni wọ́n wà kí mọ́gíríbì wọ́n wá kí ìṣáyì gbogbo mùsùlùmí ayé lónìí yàyín bí wọn náà bá ń lọ yunifásitì tó ń lọ bì kan páàkì ń tàn yàyín kó kírun wọ́n fi kalẹ̀ ládàá rẹ̀ alájà múfìlíà nìkan kí ó ní ìwọ náà ó ní bẹ̀. Insha Allah. wọ́n wá gbé ètò yìí kalẹ̀ fún itikaf lọ́dún yìí. wọ́n ní gbogbo ẹni tí ó ṣe itikaf fún yàyín gbogbo ohun tí ó fi rọrùn fún bẹ́ẹ̀ àfa àwọn jẹ́jú mọ́ bí ẹ lápẹ̀ ń bọ̀ wá. oúnjẹ tí wọ́n máa jẹ ní sinu oúnjẹ tí wọ́n máa jẹ ní sáàrì gbogbo òsèmí ayé wọn tí ó fi rọrùn tí wọ́n fi ṣe ìtìkáàfù tí wọ́n sìn lọ́hùn tí ó fi pẹ́ alájà múfilé aláwọn gbé. La ilaha illallah jazakallahu khairan. ọ̀dà bẹ́ẹ̀ mọ̀jọ́ bọ́ sẹ́mi rẹ̀ pé musa sí ni wọ́n wàá jòkó tí ọmọ sùn sọ́lọ́ wọn gbàdúrà yẹn báyìí èéṣe lọ haram. àwọn kan ni wọ́n ń kó nǹkan wọ́bẹ̀ ní gbogbo ògbà ọ̀dà bẹ́ẹ̀ ṣe kalẹ̀ yìí ó tún lékún oore láwùjọ wa ó ṣe wá lékún oore láwùjọ wa àwọn olóore yóò máa pọ̀ sí i ẹ má wàá jáwọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe bọ́jẹ̀tì fún ọ̀làmọ̀rí yín ni ẹ máa ṣe bọ́jẹ̀tì fún àfà ẹ máa sálápá ń tètè ní pé èmi ní í ṣe yìí èmi ní í ṣe tọ̀hún àmọ́ gbogbo ẹ̀ kẹ́ ṣe bẹ́ẹ̀ mi náà bá dé lọ́la tí mo ní ràgé ẹ má hàn náà mi. àwa náà máa rà á. ìyíhun ní ń fa gbogbo ẹni yòówù tóun náà bá tún lóore tí ó ṣe ń gbọ́ làbárí pẹ̀lú ọlọ́run kan kọjá ń yà yín ó ní nǹkan dé. nǹkan ṣe wọn o. òun náà sì ní múfílíà lọ́wọ́ ṣáájú mi báyìí àfi kẹ́mi náà wá ilẹ̀ kí n kọ́ ló kọ̀ ọ̀yá mi àjòwúre kéèta la ẹ̀ ṣe. èmi náà bá lówó èmi náà kọ. òrí lágbájá ti kọ́lé tó dáa bàbá lọ́mọ dáa kó o jowó ẹ̀ pé ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ọlọ́run má jẹ́ ó lù ú gbàǹjo àmọ́ wá dàkún tó dáa ju tiẹ̀ lọ ní kọ́lọ́run ṣe fèmí náà. má pé bí tẹnìkan bàjẹ́ tẹnìkan èé dáa níyàn búnú níbi ó rin tó gun mọ́tò dé yóò rin ṣẹ̀kọjá bẹ̀ ìmọ̀ràn ẹ̀yẹn ní kèé ṣe tọ́lọ́run. wọ́n bá gbà kó lẹ́sẹ̀ rẹ̀ sí wọn ni ó gbé. àkíran àbẹ̀ ọlọ́run bó ti wá dáa tó yìí
gba Nabi Ibrahim àti Nabi Ismail àwọn kọ́ Mákà tán kí ni wọ́n wí. Rabbana تقبل منا إنك أنت السميع العليم. bàbá wa Shehu Gafa àti ìyàwó wọn Ọlọ́run san yín lẹ́san rẹ̀. Àmín. ìyàwó alájà ànákó tí wọ́n kà ń bí Ọlọ́run san yín lẹ́san rẹ̀. Àmín. gbogbo wa náà Ọlọ́run sẹ́ni kọ̀ọ̀kan lẹ́san rẹ̀. subhana rabbika. رب العزة عما يصفون سلام على المرسلين. bí wọ́n ti sọ̀kalẹ̀ ń owó kí wọn kú sẹ́ torí mi gbowó kònà fún wọn lẹ́ẹ̀kan ó máa tẹ̀lé bẹ́ẹ̀ báwọn ká kí wọn kú sẹ́ ká kí wọn kú sẹ́ ká kí wọn kú sẹ́ ọkùn Muhsinan alájà Mufliha owó kí wọn kú sẹ́ mama wa Gafar Adua Honorable Justice Abdulateef Kamal ìyá wa alájà Sikrata Anako ọkùn Muhsinan. وقم موسنا. akramakumullah. baba mufti sufiyin baba wa Sheikh Sharafuddin Sa'aduddin Ajara wọ́n ní baba wa yára wọ́n lè kúṣẹ́ 2000 naira. وقم موسنا لآل علمي وسنتي. baba wa Magaji Ààrẹ baba wa Balógun Fulani baba wa Balógun Ajikobi wọ́n ní baba wa yára wọ́n kúṣẹ́ 2000. ولا تقم بغدا لأم نشرعتي. ìyá wa Alhaja Bello àwọn náà ni wọ́n kúṣẹ́ 1000. Alhaja wa Mufliha àwọn náà ti débẹ̀ nísìnyí. لأهل علم وسنة. ولا تقم بغدا لأم شرعتي nísìnyí kalẹ̀ bẹ́ẹ̀. bàbá wa gbà ìmáàmù wa gbà ní mọ̀lẹ́ wọ́n ní bàbá wa yára wọ́n lè kúṣẹ́ owó 2000 naira. Allah. nísìnyí ọgbọ́n ìyá wa náà ti débẹ̀. ìyá wa kan tí wọ́n rí mi bí tí mo ti fẹ́ fi nǹkan sẹ́nu ń bẹ̀ wọ́n tí wọ́n sì sanwó owó ní tán lọ́wọ́ yín. Àmín. àdúrà táwọn àgbàlagbà bá ṣe òun láfi kójòkó yìí ńlẹ̀ òun láfi mo ti gbọ́ pé òun tí bá ti ń pọ̀ gèjé kéèyàn ó balance ni. bàbá mi muassis wa mudir darul kitab wa sunna samatu doctor ṣeun bẹ̀yà wa sábà láfíàjì Abdulkadir Salman Ṣọlágbẹ̀rú àwọn náà ti débẹ̀ lẹ́yìn wọ́n ní lẹ́yìn àdúrà pé vote of thanks àmọ́ nínú protocol yẹn àgbàlagbà tá a máa tẹ̀lé yín lẹ́yìn àdúrà yín kò sí kankan mọ́ rọ́bà náà lè máa tẹ̀lé Honorable Justice Abdulateef Kamal ẹ wá kí àwọn bàbá vote of thanks kan ṣe é bẹ́ẹ̀ torí ẹ bá ti ṣàdúrà tán ẹ̀yin náà là á fi gbèǹde tọ́ masha Allah tọ́. As-salatu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Gbogbo àwa àlùmọ̀ Nabi Muhammad. Sallallahu alayhi wa sallam. Tí a wà ní ìjókòó yìí ní ọ̀sán yìí. Ẹ dákun pẹ̀lú yọ̀ǹda bàbá wa Imaamu Malé. Adama Allahu hayatahu. Al-Imamu al-Malawi li Madinati Ilorin. Adama Allahu hayatahu. Bàbá wa Alhaji Àgbà níjókòó. Adama Allahu hayatahu. Bàbá wa Imam Gambari níjókòó. Bàbá wa Janasi. Fisakumullah. Àwọn bàbá wa Mufti Sufiyin. Bàbá wa Jara. Àti gbogbo tí ń jẹ́ àwọn bàbá wa tí wọ́n jólóye bàbá wa ọba ìlú Ìlọrin. Rabbana. A dúpẹ́ fún yín púpọ̀. Ẹ dákun ní àfikún gẹ́gẹ́ bí ètò tí kọ́mítì ṣe lórí mọ́ṣáláṣí yìí. Àyè wà fún wa ní mọ́ṣáláṣí yìí láti kó àwọn ọmọ wa wá láti wá kọ́ Al-Qur'an nírọ̀lẹ́ láti aago 4 àbọ̀ títí di aago 6. Ẹ dákun lẹ́ẹ̀kan sí i. Àyè wà fún gbogbo tí ń jẹ́ mùsùlùmí tó ń gbé àdúgbò yìí láti kó àwọn ọmọ wa kán wá kọ́ Al-Qur'ani nínú mọ́ṣáláṣí yìí láti aago 4 àbọ̀ títí di aago 6 ó di méní. Ẹlẹ́ẹ̀kejì Ramadan ló ń bọ̀ wá yìí. Ayọ̀ǹda nínú mọ́ṣáláṣí yìí pẹ̀lú ògo Ọlọ́run pé a ṣe tí a ń pè ní itikaf. Mẹ́wàá gbẹ̀yìn inú Ramadan pẹ̀lú ògo Ọlọ́run itikaf tí Ànábì Muhammad ní ká ṣe. A ṣe nínú mọ́ṣáláṣí yìí ní ọdún yìí pẹ̀lú ògo Ọlọ́run. Pẹ̀lú gbogbo ètò tí àwọn kọmitì bá fi sílẹ̀. Lẹ́yìn náà ẹ dákun ní tí a ń pè ní tarawih. Ìrun tá a máa kí nínú Ramadan. Àyè bẹ́ẹ̀ ó wà nínú mọ́ṣáláṣí yìí ní ọdún yìí pẹ̀lú ògo Ọlọ́run. Àwọn hufaz àwọn tí wọ́n há Al-Qur'ani lórí tọ́lọ̀ ń yọ̀ǹda fún àwọn ni wọ́n kírun tarawih fún wa nínú Ramadan ní ọdún yìí nínú mọ́ṣáláṣí tá a wà yìí. Ìrun tí a ń pè ní atahajud èyí tí a máa kí nígbà tí Ramadan bá di 20 tí ó kù 10 tá a ń pè ní tahajud tá a máa bẹ̀rẹ̀ láti bí aago 1 àbọ̀ tí a máa parí ẹ̀sà aago 3 àbọ̀ lóru àbáago 4
yóò wà nínú mọ́ṣáláṣí yìí pẹ̀lú ògo Ọlọ́run ní ọdún yìí. Ẹ dákun gbogbo ohun tí ń jẹ́ àwọn harakatu islamiyya, gbogbo ohun tí Islam fọwọ́ sí tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe nínú ìgbésí ayé, gbogbo ẹ̀ ni ó máa wáyé nínú mọ́ṣáláṣí yìí. A máa bẹ̀rẹ̀ khutuba láago kan àbọ̀, a máa kírun ní aago 2 níjọ́ Jímọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo ohun tó máa tún jẹ́ ètò tí a máa sọ nípa ṣíṣe mọ́ṣáláṣí yìí, ẹ máa rí nínú bíi signboard tí a máa gbé síwájú ń bì yìí. Gbogbo ohun tó wà ní mọ́ṣáláṣí látòkè délẹ̀ ètò ni. A lọ́fíìsì ń bẹ, a ní àyè àwọn obìnrin ń bẹ, a ní àyè ètò àwọn obìnrin ń bẹ, a níbi tí wọ́n kó báàgì wọn sí, a níbi tí wọ́n kó bàtà wọn sí. Bá a ti ní fáwọn ọkùnrin bẹ́ẹ̀ la ní fáwọn ọkùnrin náà. Kọ́lọ̀ máṣá wọlá Nabi Muhammad, ìyá wa Hajiya Mufliha tọ́lọ̀ ń fi ṣe kóńgé eléyìí ọlọ́mọṣà bá san án lẹ́san dáadáa. Àmín. Gbogbo yín bàbá wa tẹ wà níkàlẹ̀ àní pọ̀lọ́ Ọlọ́run níjọ́ dàrú. Wala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. bàbá wa tí wọ́n jẹ́ chairman committee nù alájà wa Mufliha tí wọ́n bá wà nítòsí ó ti kà àdúrà tí àwọn àgbàlagbà ó ṣe ní ṣókí báyìí wọ́n tó máa lọ dá àwọn jàmáà lóhùn. Mọ́sálásí ńlá Jímọ̀ ti lọrin ó ti wà níwájú àwọn àgbàlagbà báyìí. Owó special prayer ó jẹ́ sike nílọ bíbọ̀ nínú mọ́sálásí yìí kó máa di rọrùn ká má rí i pé mọ́sálásí jóná ó sì má dàwó. Bàbá wa Alhaji wa Lukman ṣé mo gbà sà àtàdá Ọlọ́run járe yín pé wọ́n ní owó àdúrà síwájú àwọn àgbàlagbà 5,000 naira. Ẹ já farabalẹ̀ dáadáa níwájú yìí. Bàbá wa Alhaji wa Abdulmumin Onípẹ̀ àwọn náà ní 2,000 naira owó àdúrà táwọn àgbàlagbà wa. Ẹ jẹ́ kí ìfarabalẹ̀ ó wà. Ìyá wa Alhaja wa Zikrot Anako àwọn náà máa mú bọ̀. Ìyá wa Sheikh Gafara Dua, ìyá wa Sábà Láfíàjì àti gbogbo àwọn ọlọ́lá wa. About my Lord, Honorable Grand Kadi of the Kwara State Sheriff Court of Appeal, Honorable Justice Ọlá Abdulkadir, àwọn àgbàlagbà ni yóò máa yẹ yín sí. Bàbá wa Honorable Justice Abdulrahim, ìyá wa Sheikh Gafar 5,000 naira. Wọ́n ní owó àdúrà síwájú àwọn àgbàlagbà. Ìyá wa Zikrat Anako olówó àdúrà síwájú àwọn àgbàlagbà. Honorable Justice Sefia wọ́n ní owó àdúrà síwájú àwọn àgbàlagbà. Ibi ayé ore láti béèrè ore. Ìyá wa Sábà Láfíàjì wọ́n ní owó àdúrà síwájú àwọn àgbàlagbà. Ó ti mú débẹ̀. Níbo ló kù sí? Àwọn ẹrú Ọlọ́run 5,000 kan 2,000 kan wọ́n ní owó àdúrà síwájú àwọn àgbàlagbà. Ó ti wà níwájú bàbá wa gbà nímọ̀ ilé báyìí. Bàbá Prince Suleiman owó àdúrà 2,000. Agbèmí wọ́n ní káyọ̀ bá ná Muhammad nígbà mẹ́ta tẹ̀léra wọn. Sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam. Pẹ̀lú gbogbo ń tá a ti gbọ́ lẹ́nu àwọn tí wọ́n fún lọ́rọ̀ sọ nínú ìjòkólẹ̀ wa yìí ẹ̀fílẹ̀ àbátẹ̀mímù. Ó yé wa púpọ̀. Ìbẹ́lọ́hùn wa ni pé irú dáadáa yìí Ọlọ́run jẹ́ ó tọwọ́ ẹnì kọ̀ọ̀kan wá ṣe. Ọlọ́run jẹ́ á rí nǹkan gbèsè láyé tó bá dijọ́ Al-Qiyama. Ìyá tó bí Alájà Mufliha tó fi ń pe ààyè dáadáa yìí lórúkọ ìyá náà. Ìyá náà ṣoríire púpọ̀. Wọn ò sí nítòsí ń bì yìí níbi tí wọ́n wà lọ́hùn-ún. Àwọn ò mọ̀ bí wọ́n ti wá. Àmọ́ bá tó pè wọ́n lọ sọ́dọ̀ rẹ̀ tó ní kí wọ́n bí Alájà Mufliha yìí kí wọ́n tó lọ. Ó ti fi àpẹẹrẹ hàn wá pé yẹ olóríire ni wọ́n. Ọlọ́run jóríire wọn kalẹ̀. Ọmọ wọn Mufliha yìí
àti àwọn ẹgbẹ́ ẹ̀ àtàwọn ìyókù rẹ̀ ọlọ́run jẹ́ gbogbo yín lọ sóríire àwa náà tá a wá bí ìjókòó yìí ọlọ́run jẹ́ àwa náà sóríire. Àmín. nígbà tó ọlọ́run yan anabi Ibrahim níṣẹ́ àti ọmọ rẹ̀ Ismail ní tí wọ́n fi bọnu níjọ́ náà torí pẹ́rù ń bà wọ́n ǹjẹ́ ń tọ́lọ̀ ní ká máa ṣe yìí ṣé yóò gbà lọ́wọ́ wa ni àbí kò ní gbà wọ́n sì ń ṣàdúrà níbẹ̀ àdúrà tí wọ́n ń ṣe. ẹ wí nísìnyí. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت سميع عليم. wọ́n ní bàbá akóredé tó fẹsẹ̀ rìn lọ Mẹ́kà látẹ̀rìn ilé ọlọ́mọba kẹ́hùn bàbá akóredé. wàtúbù alayna. àwọn ní bàbá àyà alájà mufili yìí ọlọ́mọkó kẹ́wọ́n. tawwabur rahim. wàtúbù alayna. ó bàbá akóredé náà ní 2,000 naira. àwọn méjèèjì wọ́n fi kúnjọ́ náà látọ̀dọ̀ Ọlọ́run. bàbá akóredé. waj'alna muslimayni laka. ومن ذريتنا أمة مسلمة لك وهرنا مناسكنا وتب علينا إنك أنت سميع عليم. wọ́n ní kò sì sí àdúà tó tó àdúà tí wọ́n ṣe ń jọ́ náà nù. níbi condition tá a wà yìí àdúrà tó kápá rẹ̀ nánu àwọn ọmọ mufliha Ọlọ́run já wọn náà ó tẹ́wọ́ gbà taratara iṣẹ́ rẹ̀ tí màmá wọn dáwọ́lé Ọlọ́run ṣàgbà bẹ́ẹ̀. Al-Fatiha. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ó bàbá wa Kóredé náà tún ní alájà Mufliha wọ́n ní ó wà Kóredé náà ni wọ́n tún mú wáyé àwọn àgbàlagbà wa $20,000 alájà Mufliha ọmọ tó fẹ́ gba Islam ọmọ tó fẹ́ gba Islam káfí kálímà lé lẹ́nu my lord wọn bàbá wa gbà nímọ̀lẹ́ kí wọ́n bá wa. okay. bàbá. bá wa gbà nímọ̀lẹ́ kí wọ́n dákun lẹ́nu ọ̀nà mọ́sálásí kí wọ́n bá wa gé lẹ́ẹ̀kan náà báyìí pẹ̀lú gbogbo tẹríba ọlọ́njà rí i pé my lord honourable justice Abdulateef Kamal ó tẹ̀lé wọn débẹ̀ bàbá wa alájà àgbà wọ́n ṣàdúrà fún gbogbo wa yóò máa jẹ́ àdúrà parí bàbá wa alájà àgbà wọ́n ṣàdúrà fún gbogbo wa yóò máa jẹ́ àdúrà parí. olóríire náà ló dé yìí Sheikh Abdulkadir Al-Khalifa Abdulkadir Oníkanwú adamallahu wa hayatahu alfaati fún afẹ́ ẹgbẹ́ rẹ̀ ló ń jẹjẹ Sheikh Abdulkadir Oníkanwú kìlówì Abdulkadiri فهذا اسم من فتنا يعلم بأن اسمه
قد طابق الشعر Haji Jamiu. Haji Kayati Kasalina. Khuziyati Muyana. Haji Musliha. Ọmọ sí pèsè Mẹ́lọ́n. Bàbá Adájọ́ àwọn bàbá wa Adébúkà Kadi. Akọ̀bọ̀lì Kadiri. Honorable Justice Ọlá Abdulkadir. Honorable Justice Abdulrahim. Honorable Justice Omiye. وهذا الاسم موفتنا يعلم بأن السر قد طابق الشأن يعلم بذاتك الصالحين يأخذ تبيانا. No, don't worry. Bàbá mi tó àwọn náà dé síbi oríire náà. Àádọ́bìnrin Kàdírì. Adìmọ̀ Ṣáàlẹ̀ wà ní Ìsìkàrẹ́mìdá. وعيسى صوم المكان. بسم الله الرحمن الرحيم. يا الله هذا البناء لك معبود لعبادتك. اللهم كن معينا للذين بنوه وأمدهم الله بيسر من عنده حتى يكون هذا البناء جامع للناس للعبادة فيه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. الله أكبر. báwa ti witness ẹ lónìí àwọn kan bẹ lókè rí wa tí wọ́n ń fídíò wa níjọ́ tí wọ́n bá wọn fi hàn yí pé lágbájá àti lágbájá ló wà bẹ́ẹ̀ tí wọ́n fi sí mọ́sálásí pẹ̀lú gbogbo àdéhùn tí wọ́n ṣe fún wa pé àwọn ò máa lo mọ́sálásí fún àmọ̀ àwọn lọ́wọ́ láti lò bẹ́ẹ̀ ràn wọ́n lọ́wọ́ láti lò bẹ́ẹ̀ tí mọ́sálásí wọn fi wá dàbí ọ̀kan nínú àwọn mọ́sálásí tá a fọ́ làbárí rẹ̀ pé àfi bẹ́ẹ̀ ọba yírí wọnú ẹ̀ kọ́ bẹ́ẹ̀ lọ́hùn tọ́lọ́hùn fi tẹ́wọ́ gbà wọ́n sàwọ́lá bẹ́ẹ̀ gbogbo iye wa tá a pín sí lónìí ọlọ́mọ́sà kọ́ àkọọ́lẹ̀ oríire fáwọn náà kárí dáadáa gbéṣe ànábì sọ pé kúlù bí ká àrùdí jọ ìlàtí àrùdú masjid gbogbo ilẹ̀ òun náà ni a ti sọ di mọ́sálásí fèmí ẹ̀mí Muhammad ṣùgbọ́n àwọn kan láwọ̀ amalé lórí gẹ́gẹ́ bí èyí tí a jẹ́ amúfìlà tọ́lọ̀ fún oṣù èyí ló kọ́ màmá rẹ̀ múfìlà náà ní kọ́lọ̀ jẹ́ ọmọ akẹ́ títí lè padà yìí ẹlẹ́dàá rẹ̀ tí wọ́n náà fi lọ bá màmá lẹ́yìn ẹ̀mí púpù tó pẹ̀lú àlàáfíà àti ìfàbalẹ̀ àti wọ́n àtàwọn ọmọ rẹ̀ àti baálé rẹ̀ tọ́lọ̀ ní kí o ti ṣáájú rẹ̀. Àmín. Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم تسليما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
والحمد لله رب العالمين. تفضل سمعتكم لدخول الفتح السلام عليكم. Apa Tajuddin ọmọlẹ́yìn? Apa Tajuddin ọmọlẹ́yìn? الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وصلاة محمد الوسيلة والفضيلة وكمال الرفيع وحسن مقام محمد الذي وعد إنك لا gba ibẹ̀ yẹn bọ́ síta kan tan jẹ́ ẹ sọ fún wa kan tan jẹ́ bàbá yẹn ó tan jẹ́